gbà mí ẹ má wò mí ràn gbogbo abiyamọ ayé abiyamọ ọ̀run Shehu Gumi ló ń sọ̀rọ̀ o. Ó ní gbogbo ẹ̀yin àfáà all the Islamic cleric gbogbo ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ nínú mùsùlùmí nínú ìsìlámù Shehu Gumi ní ẹ jọ̀ọ́ ó ní ẹ dìde ó lóun ti gba ìpè ó ní àwọn kan ni wọ́n pè òun ó ní wọ́n sọ wípé òun wà lára àwọn tí Amẹ́ríkà máàkì wípé wọ́n ní kí wọ́n pa òun ní o ó ní kò wá ń ṣe ikú kékeré o ó ní wọ́n ní kí wọ́n lo air strike kí wọ́n ju àkàrà látòkè àkàrà bóyá olóòró ni bóyá elépo ni èmi ò mọ̀ ó. Shehu Gumi lẹ́gbọ́ tó ń sọ̀rọ̀ ló ń pariwo òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí a máa fóhun sí Shehu Gumi ti pariwo síta ó ní gbogbo ali gunguluku ali sanpalapa gbogbo ẹ̀yin mú fún tí ìwò ẹ̀mí Rashidi Shehu Gumi ní ẹbọ ta ó ní ẹ sọ̀rọ̀ ó ní wọ́n ti sọ pé òun wà lára àwọn Boko Haram ẹ̀yin èèyàn mi ṣe lóòótọ́ ni ó ní wọ́n sọ pé òun ni olórí àwọn agbésùmọ̀mí ẹ̀yin tẹ̀ ń wo mi ṣe lóòótọ́ ni Shehu Gumi ní rọ́nà pamọ́ wọn o l'Amẹ́ríkà ti pamọ́ mọ́ òun bò sí àrè Shehu Gumi ó ní America lies against me all the Islamic cleric must stand up and speak against this lie ó ní wọ́n ti ní kí wọ́n strike wọn kí wọ́n pa àwọn onífọ̀nà fooru ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí ó ní ẹ bọ́ta ó ní ẹ sọ̀rọ̀ ó ní rọ́tà Amẹ́ríkà pamọ́ wọ̀nyí ó ní gbogbo ẹ̀yin èèyàn ó ní ẹjọ́ ẹ ṣàánú ó láwọn kan ni wọ́n pè òun àná ẹ̀dẹ̀ ṣe mú ó mà ṣe. ká tó play Shehu Gumi Sheikh Khalifa kan ni wọ́n ti gbé yìí Nàìjíríà ló gbóhùn láti bí àìmọye ọjọ́ ń sìn àmọ́ bí tí wọ́n gbé lọ Islamic scholar lòun náà o wọ́n ti rú lọ. Nigerian government detained Zaria-based Islamic scholar named Sheikh Khalifa for weeks now. Move him to unknown destination. Since you don't want us to have peace, you also will not have peace. Mà ṣe bó la wá já sí báyìí 2026 yìí máa lọ́ǹgì o ẹ̀yin èèyàn mi ṣé kó máa lọ bí ṣé kó máa lọ bí ṣé ẹ fẹ́ bó ṣe ń lọ tọ̀ lẹ́yìn ìyẹn ẹ máa wò ó gbogbo àwọn tí wọ́n lé ní Sokoto gbogbo àwọn bókobòko àwọn bandits tí wọ́n ní wọ́n escape ní Ondo state wọ́n ti rí wọn ní Ogbomosho no wọ́n ní wọ́n ti rí wọn ní Ogbomosho ṣe fẹ́ rí wọn àwọn lẹ́ ń wò yìí tí wọ́n ti gbé nǹkan ìjà olóró tí wọ́n ń wọ ìlú Ogbomosho lọ. Kábíyèsí ọba Gandhi Ogbomosho Ògbómojúgun gbogbo èyí tẹ́ ẹlẹ́nu lọ́rọ̀ yìí lẹ́kan kábíyèsí ló dẹ̀dọ̀ sọ́dọ̀ Sultan of Sokoto ń jọ wò Ọlọ́run máa ṣàánú fún wa tó kábíyèsí ọba Gandhi torí àti pé gbogbo ẹ̀yin ọba wa kò sí ọba tí ò lọ sọ́dọ̀ Sultan of Sokoto kò sí ọba náà nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tí ẹjọ́ ní papọ̀ sọ́dọ̀ Sultan of Sokoto làwọn lọ àbí wọ́n kàn lọ sí ilẹ̀ Haúsá ibẹ̀ yìí ò fẹ́ kílẹ̀ mọ̀ ẹjọ́ torí Ọlọ́run ọba Ògbómọ̀ṣọ́ tán wọ̀ yìí ẹ má yẹ kí wọ́n ríṣẹ́ ṣe abẹ̀yìn ni o. ẹ̀yin tí Yorùbá wuyì ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín èyí ní ọjọ́ 4 oṣù kínní ọdún 2026 ṣé mo gbà á kí tó má ṣe mistake láti put date Ọlọ́run ṣàánú fún mi èyí ní 4th of January 2026 Shehu Gumi cries out wípé wọ́n ní wọ́n fẹ́ pa òun ó ní àwọn kan ni wọ́n sọ fún un wípé Amẹ́ríkà sọ pé àwọn fẹ́ pa òun ó dẹ̀ ní kí gbogbo àwọn èèyàn
kí wọ́n bọ́ta kí wọ́n speak on his behalf kí wọ́n sọ̀rọ̀ fún òun. Now let me read it out for you. I received a call from a senior officer in Abuja warning me that I have been listed by the US for elimination, fear an American airstrike, allegedly as part of Boko Haram. Northern leaders and Islamic clerics must speak up. A máa kú bó ṣe ń lọ. À ń jẹ t'Amẹ́ríkà lẹ́nu lọ́wọ́ lórí ọ̀rọ̀ Sheikh Ahmad Gumi. Tí Gumi ní gbogbo ẹ̀yin mùsùlùmí ó lè dìde, ó ní ẹgbàún. Ó ní wàhálà yìí pọ̀jù fẹ́mi hùn, ó ní rọ́lá Amẹ́ríkà pamọ́ hùn. Làwọn Israel náà bá tún gbé tí wọ́n dé. Wàhálà no come too much like this for Sheikh Gumi. Ṣé this wàhálà yóò wá pọ̀ jù báyìí torí Ọlọ́run ọmọ Nàìjíríà ẹ ṣàfẹ́ gbẹ̀mí lẹ́nu Gumi. Àwọn Ísírẹ́lì nàta ó ti yé yín òun náà tún ti bọ́ta. Ó ní you can only run o, you can hide o, you can do whatever you want to do, you can delete all the gbogbo nǹkan tó bá post sórí kínní. Ó ní ṣùgbọ́n àwọn ò gbọ́ nǹkan kan o, ó láwọn amú ẹ ṣíkún báyìí ni. Ó ní ṣíkún làwọn máa mú ẹ ó ló lè escape. Ọlọ́run ọba o. Omi padà tán lẹ́yìn ẹja o, omi gbẹ lẹ́yìn ẹja. Sheikh Gumi. Ọ̀wá o. Ẹjẹ́ àgbọn tóun náà tún sọ. He don set. Abeg Nigerians, anyway where be say una see Gumi. May I tell am say Benjamin Netanyahu is looking for him. Oh. The Prime Minister of Israel. You know, one thing you don't know about this man be say that man no dey hear one. Kò gbọ́ nǹkan kan. That man do pass Trump o. If he say I go do this thing, he go do am. Hey. He is looking for Gumi. I will play the video here, man, I watch. I tell you now, it all set. And Gumi don't dey hide. Israel's policy is clear, and our message to the terrorists is also clear. You can run, you can hide, but in the end, Israel will get you. Hey! Ọlọ́run ọba o, ta ni Gumi ṣe? Ẹ̀yin tó dúkẹ́ gbàún ẹjọ́ torí Ọlọ́run. Ṣé gbogbo àwọn mùfùtí, sàmbìtí, gbogbo àwọn àlìgóńgú, àlìṣẹ́ngẹ́, ẹ dákun. Àwọn tó lọ súnlé ìyá ọlọ́sùn. Ṣé gbogbo wọn náà máa bọ́ta? Ẹ jẹ́ àká síta. Ká tó fohùn sí. Ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Sheikh Gumi sọ. But before then, wọ́n ti wọ Ògbómọ̀ṣọ́ o. Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun. Kábíyèsí ọba Gandhi. Alpha. Mo rí pé iná lọ sí ilẹ̀ Haúsá níjọ́wọ́. Bó o ní. Gbogbo àwọn tí wọ́n ní ó ní ní Sokoto. Àwọn bandits, àwọn Boko Haram, àwọn ISWAP, àwọn ICC. Wọ́n ti di ẹrù wọn o. Wọ́n ti wọ Ògbómọ̀ṣọ́. Àwọn lẹ́ ń wò yìí tí wọ́n di ẹrù wọn wọ Ògbómọ̀ṣọ́. Àwọn tí wọ́n ní wọ́n escape l'Ondo. Gbogbo wọn ti mórí lọ́nà Ògbómọ̀ṣọ́ o. Hey, àmọ́ wá dáre nílẹ̀ Yorùbá. Àṣetánì Sokoto tí wọ́n ní wọ́n ń wá, tí wọ́n ní wọ́n rí ní pálásì ẹ̀ mọ́ pọ́ ti kúrò láàfin. Ṣé kìí ṣe pé èèyàn ọmọ Yorùbá lẹ gbà sílé? Ẹ wo yàrá yín dáadáa o. Ẹ̀yin tẹ́ bá rí pé neighbor yín bóyá àwọn méjì ni wọ́n ń gbénu lé, ẹ wá gbé báàgì ráìsì ló kàn ń gbé wọlé every time bí kò fa tọ́kí kò fa chicken. Ẹ̀yẹ́ wò dáadáa o. Ṣé kìí ṣe pàṣẹtánì Sokoto wà lábẹ́ yàrá ẹ̀? Ẹ má gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá o. Torí ariwo tí Sheikh Gumi pa yìí sìn, mo mọ̀ pé àwọn àáfàá ilẹ̀ Yorùbá wọ́n lè bọ́ta. Wọ́n làwọn máa kọjú Amẹ́ríkà. Wọ́n lè gbé àbí wọ́n lè gbé flag ni. Ṣé wọ́n ní bọ́ta? Mo kàn ń ro ni o. Wípé wọ́n lè bọ́ta. Wọ́n láwọn fẹ́ support Gumi against America. Bọ̀dá Trump ẹjọ́ ẹ má bínú. Tẹ́ bá fẹ́ ju kinní yẹn ọ̀nà òkè náà ti báyìí ni Yorùbá là wà. Yorùbá là wà. Kó má jẹ́ wípé gbogbo ẹ̀yin wèrè tẹ́ fẹ́ máa ṣe wèrè yẹn. Àwọn neighbor yín báyìí wọ́n máa kàn máa ṣe ní point and àwọn náà máa fà yín kalẹ̀ fáwọn tó máa wá gbé yín. Now olórí Israeli ẹ ṣáà tí mo wíkọ ẹ̀
nata ó ti yé yín ó burú bí àpárá òun ya wèrè ju Trump lọ òun náà à ń fa Trump lọ́wọ́ lórí ọ̀rọ̀ Gumi àìfátán òun náà tún ti sọ̀rọ̀ nata sọ̀rọ̀ sókè. I am very happy Israel is also putting out on this matter. Israel, Mariani, we should go straight and know where Gumi is. You should go and pick Gumi. You should go and scatter Gumi. You carry Gumi. You should go and put Gumi where he will never come back again. Gumi and his fellow terrorists bandit for an ES as so one. You should go and know where they are in the north. You should shake them out. They are not from Nigeria. They are not even from this world. You people should chase these terrorists where they belong. Israelites, Americans, happy people are taking a full step. Let this end. See, no talking for bad thing. Enough is enough. Happy New Year, my people. But actually, go. Faith should speak its voice, and terrorism should be confronted and defeated. And that is what we're engaged in right now. I see the battle against us and the battle against our Judeo-Christian tradition. The United States, they go to Africa, Nigeria, conscious of the fact that Christians are being persecuted in Nigeria. You can run, you can hide, but at the end, Israel will get you. Boni Gumi wá fẹ́ sá lọ báyìí. Lórí tàbí tá a bá dé yìí, ibo ni Gumi fẹ́ sá lọ. Nigeria Army. Tí Gumi bá lọ sí ọ̀dọ̀ àwọn Boko Haram nínú igbó. According to him, only soldier ń tẹ̀lé òun. All the military parastatals, they wọ́n tẹ̀lé òun lọ sínú igbó. Àwọn DSS ń tẹ̀lé òun. Ó kí gbogbo àwọn DSS wọ́n tó lọ sí ilé Sunday Igboho yẹn. Wọ́n ṣáà ti mọ ibi táwọn terrorists wà nínú igbó. Àwọn kan tó kó lọ sí ilé Sunday Igboho láyé Buhari. Bàbá Tinubu, ẹ bá wa kó gbogbo wọn. Ẹni kan wọ gbó lọ kó lọ fèsì Boko Haram àbí bó ni ẹ̀yin tèmi àbí ṣé kó máa lọ bẹ́ẹ̀. Ṣé bọ́rọ̀ yẹn ṣe ń lọ ṣé ó ń dùn mú lápọ̀dún ẹ̀sán ní 2026 máa lọ́ǹgì gan o Yorùbá wí àmì ẹ̀bọ́ 2026 ó máa kí ni máa ń fà á já ní ó máa já everything bùtùbùtù níbi tá a bá dé yìí ọ̀rọ̀ ti di bóòlù ọ̀yà mi káì ẹ̀wẹ̀ ni tí wọ́n gbé náà. Lára àwọn ṣéèkì ilẹ̀ Haúsá ni ó wọ́n ti gbóhùn náà ṣéèkì Khalifa láwọn Nàìjíríà ni wọ́n gbóhùn láti join àti ẹ̀mọ́bí tí wọ́n ru òun lọ. Ọlọ́run ṣàánú fún wa ẹjẹ́ agbóhùn lẹ́nu àfáà pásítọ̀ yìí o. Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí sìn báwo lẹ ṣe rí sí? Ṣó mú yẹ́sì ṣó mú no ẹ jẹ́ agbọ́n tí Gumi sọ fún gbogbo ẹni tẹ́ bá gbá Hausa ni o torí mi ò gbá Hausa mo kàn bẹ̀ àwọn èèyàn ní pé ẹ jọ̀ọ́ ẹ bá mi translate ẹ̀. Wọ́n wọ Niger State lé ní ìnísìn wọ́n pa èèyàn 42 ní Catholic Mission èèyàn 42 wọ́n kó àwọn kéékèèké wọ́n kó wọn wọgbó lẹ́yìn tó kó àwọn kéékèèké wọgbó wọ́n dáná sun everywhere. If you want that video, it's with me oh just ask me Yorùbáwùyí I want it and I will send it to you. Kamuta fẹ́ hand ẹ̀ sí báyìí because ayé àfìgbà tẹ́ ẹ ṣe tẹ́ńtì fún Gumi o. Mo ní kẹ́ ẹ jẹ́wọ́ fún mi èwo nínú yín ló fa tẹ̀sùbá èwo nínú yín ló lọ sórí òkè kẹ́ ẹ fi stáì jẹ́wọ́ fún mi. Mo ní mi ní sọ fẹ́ nìkan kan tẹ́ bá ń gbẹ́bọ omi padà tán lẹ́yìn ẹja omi gbẹ lẹ́yìn ẹja èèyàn ní wà láyé kí tiẹ̀ má ba àṣé Gumi lè sunkún síta káì nǹkan dé wàhálà padà wọ kọ̀ǹkọ̀ ṣù Gumi padà kó àgbákò tiẹ̀ tó wọ́n pẹ̀ kí mo kó bàrà mo yá olúwẹ̀ rí ibi tó máa yà sí ni so níbi tá a bá dé yìí sìn Gumi ò rí ibi tó máa yà sí. Ilé ayé ilé ogun ilé wàhálà ilé ìfìtínà ìjọba. za eliminating ina kuma su waye Boko Haram
sai kusan la'asar za mu je tafsiri cikin azumi zan yi projection irin halin da muke ciki kenan wannan kasa shi ma lagos sun zo yakin 'yan ta'adda to suwa suka yi 'yan ta'addan ai su ne suke yi boko haram a ku ji wani abu nan ba sabon ba safiyar da za a sa bom din nan karfe 8 na dan kwanta sai aka bugo mu waya ba zan gaya muku wanda ya bugo mu waya ba sai ya ce mu gashi ana security briefings wai an ce ina cikin list na boko haram wanda suka yi air marking za su yi eliminating daga abuja ka bugo mu ana security meeting cewa an yi air marking za a eliminate arewa kuma kun san dukan ku karya ne da karya ka kawo hari amma ina shugabannin me suka yi sun set ina malamai kawo muna hari kan karya tsoratar da mu a ba mu sharuɗai sannan kuma a shigo da kuɗi ƙasar na a ce a wannan kashi na kirista ne wani ƙasa ne ma za ta yadda a shigo da abu don a raba al'umma ba wata ƙasar da za ta yadda sai ce a ko dai ka kawo dukan mu ko ka riƙe abinka ba masu koko amma duka an yi haka ba mai ma magana ba mai surutu kowa ya can yana tsoro ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí
ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi